أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. Adá ọpẹ́ tí ó pọ̀ gan tí ò ní lópin fún Ọlọ́run. Ó yẹ ká dúpẹ́ fún, ó yẹ ká kí, ó yẹ ká bàbàrẹ̀, ó yẹ ká yìn. Oṣù oore tó tóbi jù lọ fún wa òun lórí Islam. Oṣù Ramadan tó délẹ̀ tí gbogbo wa ń celebrate tínú wa ń dùn, à ń kólé kó tà yìí. Bó mà ṣe délẹ̀ yìí tá bẹ̀rẹ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí bẹ̀rẹ̀ rẹ̀ lónìí. Ọba àwọn kan náà láyé táwọn ọmọ túnmọ̀ ẹ̀. Àwọn òṣèrò pé tó délẹ̀ yìí kà wọ́n. Òní ó yàtọ̀ sí jẹjọ́ nínú ìgbésí ayé ẹ̀. Òní tí gbogbo wa ń palẹ̀ mọ́ pé bó láwa ṣe Ramadan yìí bó lágbà tá ń palẹ̀ mọ́ tá ń bẹ̀rẹ̀ rẹ̀ yìí. Kò yàtọ̀ sí last month lọ́dọ̀ rẹ̀. Nǹkan kan náà ní nínú ìgbésí ayé ẹ̀. Ìmọ́lẹ̀ kan lọ́lọ́run tàn fún wa tí ó tàn fún un. Ó ṣe wá lọ́mọlẹ́yìn Ànábì Muhammad Ọlọ́run lé wa kúrò lẹ́yìn ẹ̀ láíláí. Má fòṣì lé wa kúrò ńbẹ̀, má fàrùn lé wa kúrò ńbẹ̀, kódà má fi gbádùn lé wa kúrò ńbẹ̀, má fàyọ̀ pọ̀ra lé wa kúrò ńbẹ̀. Ọlá tí tóbi ìwọ Ọlọ́run. Àwa bẹ̀ lọ́hùn. Ọba tó ní kí tójú tọdún yóò ṣojú ẹ̀mí wa kó jẹ́ àsọpọ̀ rẹ̀ láyé. Àwọn kan ń bẹ tá a jọ dágbére. Àjọ bẹ̀ lọ́hùn náà ní lọ́dún tó kọjá pé jájọ sẹ̀mí láyé. Ọlọ́run jẹ́ àsọpọ̀ rẹ̀ láyé. Àmọ́ àdúrà ni Ọlọ́run ní kò ní gbà lérí wọn. Ó gbà lérí tiwa dúpẹ́ o. Ó gbà lérí tiwa dúpẹ́. Ọlọ́run ní àforíjìn tó wọ́n pinnu Ramadan ọdún yìí yóò ṣojú ẹ̀mí rẹ̀. Oríire tó wọ́n pinnu oṣù Ramadan yìí yóò ṣojú ẹ̀mí rẹ̀. Àwọn kan bẹ wọ́n wọnú oṣù tá a wọ̀ yìí. Ó kọ wọn bẹ nínú ọkọ̀ ọmọ náà. Nínú oṣù yìí láyé ọkùnrin bẹ kó dọ̀mọ àlìjánnà kọ́lọ́run má ṣàfẹ̀mí rẹ̀ sínú wọn. Àwọn kan bẹ ó kọ wọn nínú orúkọ nínú líìsì eléré ibú lọ́wọ́ àtẹ́lẹ̀. Nínú oṣù yìí láyé ọkùnrin bẹ láàfi sínú líìsì ọmọ olóríire. Ọlọ́run má ṣàfẹ̀mí sínú wọn. Àwọn kan sì ń bẹ wọ́n ti wà nínú oríire tẹ́lẹ̀, wọ́n wà nínú gbádùn tẹ́lẹ̀. Olúwa la fẹ́ yọ wọ́n kúrò láti inú ìmọ́lẹ̀ sínú òkùnkùn. A fẹ́ kí n tí ń dùn nínú ìgbésí ayé wọn bẹ̀rẹ̀ sí ní máa korò. A fẹ́ kí n tí ń dá nínú ìgbésí ayé wọn kó bàjẹ́. Nínú oṣù yìí náà la pè gbogbo ẹ̀. Ọlọ́run má fi wá sínú wọn. Ọlọ́run jẹ́ ká jáde nínú Ramadan yìí pẹ̀lú oríire. Fi wá sínú àwọn tí ó wọnú ẹ̀ ẹ̀sìn nígbà tí oṣù yìí bá fi dópin wọ́n ti pa gbogbo ẹ̀ṣẹ̀ wọn rẹ́. Àwọn kan ò rí bẹ́ẹ̀. Gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tàtẹ̀yìn wá wọ́n fẹ́ parẹ́ nínú oṣù yìí. Olúwa ti dá wọn tí ó rí bẹ́ẹ̀ mọ̀. Iṣẹ́ tá a ṣe tọrọ owó fi dà bẹ́ẹ̀. Sàárà tá a ṣe ọ̀rọ̀ rí tá a sọ ẹ̀ṣẹ̀ tá a jìnà sí Ọlọ́run ṣàjọ ọ̀rọ̀ fún wa àti ṣe. Ṣebí yẹn náà la fi máa mú wá tí gbogbo Ramadan ọdọọdún bá dé báyìí. Àwọn iṣẹ́ tí ó rọrùn àti ṣe tí ò ní le tí kálukú máa lè máa fojoojúmọ́ rẹ̀ ṣe tí ó fi róríire inú Ramadan ọdún ṣe la fi máa mú wá. Ìta mú wá lọ́dún yìí àzíkìrì la mú dé. Àwọn àzíkìrì ojoojúmọ́ èyí tí ò ní le kò ní difficult fáhán kò ní ṣòro fáhán ẹni tó kéwú àtẹni tí ò kéwú láti pè. Yóò short yóò simple kálukú sì lè máa fojoojúmọ́ rẹ̀ ṣe é pé tèní ní àzíkìrì tèní ní ẹjẹ́ adúnímọ̀ àzíkìrì tọ́lá ní ẹjẹ́ adúnímọ̀. Àwọn àzíkìrì tá Ànábì sallallahu alaihi wasallam fi jíṣẹ́ fún wa pé ó yọ Ọlọ́run ọba nínú. Olúwa nífẹ̀ẹ́ wọn jùlọ. Òun la fẹ́ máa fi jíṣẹ́ fálùmọ́ Ànábì sallallahu alaihi wasallam láti bẹ̀rẹ̀ àwẹ̀ táwọn yóò fi dogun pẹ̀lú ògùn Ọlọ́run. Ọlọ́run àwa tá a mọ̀ wí fún wa lẹ́mìí àtàláfíà wá fún wa ń bẹ̀rù Ọlọ́run àti ìlàkàyè àti ìmọ̀ tá a fi wí tí ó fi ṣe déédéé tí Ọlọ́run bá ń fẹ́ tọ̀ yọ́nú sí. Ẹ̀yin tẹ́ mọ̀ gbọ́ náà Ọlọ́run jọjọ wúlò fún gbogbo alápapọ̀ ká bá nínú sí olóore wa. Ìta múdé òun náà ni tilawatul Qur'an. Ká máa ka al-Qur'ani ní gbogbo ìgbà. Tètè bẹ̀rẹ̀ bí Ramadan ṣe bẹ̀rẹ̀ lénìí tètè bẹ̀rẹ̀ tètè já lójú òun la gba zikiri. Ọlọ́run wa laqad yassarna al-Qur'ana lidh-dhikri fahal min muddakir nínú suratul Qamar. Ọlọ́run ni mo ti sọ Qur'ani mo ti sẹ́rọ̀ mo ti sọ dìrọ̀nù mo ti make it easy fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ rántí. Fahal min muddakir ṣáwárẹ́ ni tó fẹ́ rántí báyìí. Mo ṣe ní rọrùn fún yín láti máa fẹ́ rántí èmi Ọlọ́run. Ẹ bá ti ka Qur'ani kí bẹ̀rù Ọlọ́run máa wọnú ọkàn yín kí ìrántí rẹ̀ máa jọba lọ́kàn yín. Ibẹ̀ ní zikiri ti bẹ̀rẹ̀ ńbẹ̀ lọ parí sínú al-Qur'an. Ẹ já mú lọ́kùnkúndùn oṣù rẹ̀ gẹ́gẹ́ la wá wáyé. Tọ́lọ̀ ní shahru Ramadan nínú oṣù Ramadan alladhi unzila fihi al-Qur'an tá a sọ Qur'ani kalẹ̀ ńbẹ̀ hudan linnasi láti lè jẹ́ ìmọ̀nà fáwọn èèyàn. Oṣù rẹ̀ náà la wáyé. Oṣù tá a sọ kalẹ̀ náà la wáyé. Àsìkò tó dùn ká tọrọrùn àti ká àsìkò tó sì dùn mọ́ Ọlọ́run jù kíyàn ká náà la wáyé. Wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam Ibn Abbas sábì rẹ̀ pàtàkì. Ó ní wa kana Jibrilu yalqahu fi kulli layla. Jibrilu a máa wá bá Ànábì pàdé ní gbogbo òru Ramadan fi kulli laylatin min Ramadan. Gbogbo òru àdàdù alálẹ̀ mọ́ Ramadan ṣe Jibrilu máa wá bá Ànábì. Fa yudarisuhu al-Qur'an. Imam Bukhari ló gbé hadith ni wá. Yudarisuhu al-Qur'an. Jibrilu àti Ànábì wọ́n jọ máa wá tọ́ Qur'ani. Pé ṣòro àyà báyìí ntọ́lọ́ ń gbà lérò ń bẹ́ ni. Sórí àyà báyìí ẹ lọ fi síbi báyìí ibi tó ẹ kọ́ wà ní ibi tí ẹ tò sí ni.
sórí àyà báyìí ń tiẹ̀ ìdájọ́ tí ń bẹ ń bẹ wọn àti ìdájọ́ tí ń bẹ ń bí báyìí lẹ́sùn ìjì ẹ̀ papọ̀ fúnra wọn. Jibrilu àtànábì ọjọ́ máa wá study Kùránì lálaalẹ́ gbogbo Ramadan. Ìwọ náà má jẹ́ kóríire yìí ó fò ọrù, ìwọ náà má jẹ́ kóríire yìí ó yọ ọ́ lẹ̀ kájọ dún nímọ̀ nínú oṣù yìí kódà bó ṣe súrà kan péré. Ẹ̀gbọ́n òròjú àmọ́ bẹ́lòmíì múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu débi pé níbi pé ń parí Kùránì méje lọ́dún yìí ń parí mẹ́ta ń parí méjìlá ó ti bu nọ́mbà fún rẹ̀ kó padà ní ṣàṣeyọrí ìkan bẹ́ẹ̀. Kìí ṣe kó o kà á kọ́pọ̀ lọ́jọ́jú o. Àwọn ẹni eré tó ti kọjá oríṣiríṣi ọ̀nà wọn fi máa ka alukur'an náà fi máa ṣe tìláwà ń bẹnu wọn tí máa parí Kùránì kan lójúmọ́ kan nù Ramadan. Kódà ṣáájú Ramadan gan tí Ramadan bá tún wá dé wọ́n tún tẹra mọ́ ìgbìyànjú náà yóò tún kọjá àti tẹ́lẹ̀ ń bẹnu wọn tí ń parí méjì lójúmọ́ kódò mẹ́rin bẹ̀ tọ́lọ̀ ń fún tẹ́ pé èmi lè má lè kà á bẹ́ẹ̀ ìwọ lè má lè kà á bẹ́ẹ̀ àmọ́ Ọlọ́run ṣàánú wọn ó fún wọn kàrámà àsìkò débi pé bí kánà kò ṣe wà náà ní káàsì kò ṣe wà Ọlọ́run ní kọ́rọ̀ wọn lọ́rùn àti lè ṣàṣeyọrí ju tẹgbẹ́ wọn lọ. Àwọn lọ́sọ̀ọ̀sẹ̀ ń bẹ oúnjọ́ mẹ́ta ń bẹ oúnjọ́ márùn-ún ń bẹ àwọn olóṣù kan náà ń bẹ tí ó parí ẹyọ kan láàrin oṣù kan. Sórí tó bá lè parí ẹyọ kan láàrin oṣù kan ọmọ ìyá mi kó o ronú sí Al-Kùránì pé súrà kan péré mo fẹ́ gbámú ní Ramadan ọdún yìí láti bẹ̀rẹ̀ rẹ̀ dé parí mo fẹ́ study ẹ̀ alaalẹ́ kí n tó sùn mo fẹ́ fún 30 minutes yìí máa ka Kùránì Yorùbá kí ni túmọ̀ rẹ̀ Yorùbá yìí máa ka Kùránì English pé wọ́n kúkú ti tú sí èbó kí ni túmọ̀ àyà yìí lè èbó yìí wà mú chapter kan mo fẹ́ study ẹ̀ kẹ́sì pé Kùránì yẹn ní máa digest lálaalẹ́ kí n tó sùn ó lè gbé kalẹ̀ gẹ́gẹ́ bí project ẹnu mi ọ̀yà ń bí à ń ka Kùránì yìí lè parí Kùránì tọ́pọ̀ àti ẹ̀fẹ́ kọ́ ọmọ yanu kà á tẹ́lẹ̀ kó ronú sí i ó ṣe pàtàkì mélòó ló parí ọ̀tọ̀ kọ̀ọ̀kan káùntì bíi mélòó ló ronú sí ń bẹ̀ àyà mélòó ló ronú sí ń bẹ̀. Bá Nábì àti Jibrilu alayhi salatu wassalam má ṣe máa jọ jòkó lálẹ́ mọ́ tọ Kùránì yẹn tí wò bá tiẹ̀ láǹfààní àti lọ́wọ́ àṣẹ alẹ́ èyí tọ́jọ́rú yìí tí Jibrilu àti Nábì náà ń ṣe sallallahu alayhi wa sallam kò bá sì dáa kó o máa ṣe Al-Kùránì nínú ilé rẹ̀ náà wá English translated Quran àbí Yorùbá translated one kó o máa fi kà á lálẹ́ pé mo fẹ́ study chapter kan yẹn júnú Quran mo fẹ́ dọ́mẹ́ sí jọlọ́wọ́n ọba yìí kó o fi yẹn celebrate Ramadan yìí tilawatul Quran náà la mú wá fúnra wa lẹ́nu kò sáà zikiri tó dàbí rẹ̀ ẹ jẹ́ adúnímọ̀ ọlọ́mọṣẹ́ àgbà lọ́wọ́ wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.